fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HITV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdún ọdún bí àjèrè bí àdúgbò lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tá a rí gbà láti rí òpin ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà. Ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹyẹ tí ní kò ní fi apá kan fò lórí ètò ojúmọ́ aláyọ̀ ní àárọ̀ òní, ẹnu ọlọ́fà láti gbọ́ ohun ta. Mo kí wa pé a kò dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò, mo kí wa pé àkójúmọ́ àsìkò ojú ọmọ. Mo ní ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ re, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ojúmọ́ aláyọ̀, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe. Orúkọ tèmi yípadà Títílayọ̀ Àgbọ̀lá náà ni ẹ máa bá wa ká lọ. Ó yá, ẹ jẹ́ ká fún yín ní kókó orí ìròyìn yẹn ká tó wọnú ìròyìn yẹn lọ lóní sàn-án ní àárọ̀ òní. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tuntun gbé ìgbésẹ̀ kan wọn láti ṣí àǹfààní nípa ti ohun ọ̀sìn, ẹja àti àwọn nǹkan mìíràn. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ẹ láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti kí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Lẹ́yìn ọdún márùn-ún lọ́gbà tún wà ṣe gbajúgbajà òṣèré ìyẹn Ọlárẹ̀wájú Omíyínká tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n mà ti filẹ̀ ẹ̀ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ní àárọ̀ òní. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC náà ni wọ́n ti gbé náà tẹ́lu ìjọba àpapọ̀ látàrí yíyí ìpinnu padà. Ọba aládé kan nílẹ̀ Yorùbá ló ti pè fún àtìlẹ́yìn lẹ́ka ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti àwọn nǹkan tó lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo lọ́ba yìí ṣe ronú délẹ̀ ẹ̀ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí olúùlú lẹwa Àbújá náà ni ó ti túbọ̀ gbégidínà àpéjọ àpapọ̀ tẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP eléyìí tó yẹ kó wáyé lópin ọ̀sẹ̀ yìí lónìí ìlú Ìbàdàn. Àwọn ọmọ ológun wọ́n tún ṣe bẹ́bẹ́ tó kọjá bẹ́ẹ̀ o. Àwọn ikọ̀ agbésùmọ̀mí ISWAP ni wọ́n tún ṣe kíni ni wọ́n tún rẹ́yìn wọn tí wọ́n sì rí oríṣiríṣi èròjà ogun gbà lọ́wọ́ wọn. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, ìbò ní eléyìí ti ṣẹlẹ̀ ẹ̀ láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n ti ṣekú pa ọ̀kan lára àwọn afurasí agbésùmọ̀mí lásìkò tí wọ́n ṣe pàṣípààrọ̀ ìbọn nípínlẹ̀ Kwara. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn láti kó wá fún yín ní àárọ̀ òní láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Tàná oníjọ tèní oníjọ tàná nítorí àfikún ọmọdé láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín. Ẹ̀yin ní kí ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Tàláwí Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làjẹ́ lórí YouTube. Àyèdè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ jẹ́ ká lọ sókè náà tá a bá dé káwa máa fi wọn lójú ẹgbẹ́ ìkànnì. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí
+234 7038 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kún láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀. Ní báyìí jẹ́ ká máa wo náà wọ̀nyí náà lọ lónìsànsán. ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá Bọ́lá Ahmed Tinubu ti kí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún 75 lónìí ọjọ́ 15 oṣù kọkànlá. Bákan náà ààrẹ Tinubu gbóríyìn fún ìforítì gómìnà tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ìdojúkọ òṣèlú eléyìí tó kojú ní àwọn oṣù tó kẹ́yìn sáà àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì. Bó tilẹ̀ jẹ́ wípé Ayọ̀délé Fáyọ̀ṣe kò parí sáà àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì látàrí ìlò agbára ààrẹ lòdì sí i, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìgboyà rẹ̀ sì dúró wámúwámú ni ó ní ó farada ìpọ́njú náà pẹ̀lú agbára tó yani lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Bákan náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàpèjúwe Fáyọ̀ṣe gẹ́gẹ́ bí akọni olóṣèlú tó dúró wámúwámú tí ó sì jẹ́ akíkanjú. Ààrẹ tún gbóríyìn fún iṣẹ́ takuntakun rẹ̀ láwùjọ àwọn òtòṣì tí ó sì ṣàkíyèsí ìnagijẹ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mẹ̀kúnnù eléyìí tó ń ṣàfihàn ìlànà ìṣèlú àti ìfẹ́ rẹ̀ sí àwọn ará ìlú. Lákòótán ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣàdúrà fún un tí ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi fún àtìlẹ́yìn rẹ̀. Inú ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kalẹ̀ kúrẹ́rẹ́. ìròyìn tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ní àárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tún ṣe jókòó wípé ẹ jẹ́ ká tún gbégbá báyìí nípa ti ohun ọ̀sìn ẹja ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn fẹ́ gbé eléyìí yẹ̀wò láti ṣe ìrónilágbára fún ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ajé orí omi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ omi òkun àti ọ̀rọ̀ ọ̀sìn ẹja Akarachi Amadi òun ló gbé ọ̀rọ̀ yìí jáde láàrin ọ̀sẹ̀ yìí tí wọ́n fi sọ di mímọ̀ wípé ẹ wò ó mo fẹ́ jẹ́ ká gbé eléyìí yẹ̀wò láti lè fẹ́ àwọn nǹkan lójú sí nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tàbá sọ̀rọ̀ nípa ti omi. Gẹ́gẹ́ bí ó ṣe sọ sí iwájú ó ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́run bùkún wa pẹ̀lú àwọn ohun àlùmọ́nì tó wà lórí omi àti inú omi tí a sì mọ̀ wípé à ń léwájú ní ilẹ̀ adúláwọ̀ nípa ti àwọn nǹkan wọ̀nyí bí ohun ọ̀sìn ẹja àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbogbo tó dá lórí ètò ọrọ̀ ajé ti orí omi. Amadi wá sọ di mọ̀ pé àbádòfin mẹ́ta yìí a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí láti ṣí àwọn àǹfààní kan sílẹ̀ láti lè máa mú ìdàgbàsókè bá àwọn kankan fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe yànnàná wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó fi èròǹgbà rẹ̀ hàn wípé tí àbádòfin yìí bá lè di òfin lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ohun tí a máa jẹ àǹfààní rẹ̀ nípa tí ohun ọ̀sìn ẹja àti àwọn nǹkan àlùmọ́nì inú omi kò ní jẹ́ kékeré fún wa lórílẹ̀-èdè Nàìjíríà àtúnwò kí orílẹ̀-èdè Nàìjíríà wà ní ipò tó dáa nípa ti ètò ọrọ̀ ajé orí omi lórílẹ̀-èdè àgbáńláyé. ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní tí wọ́n bá lè ṣe àyípadà rere yóò dé bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC náà ló ti bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ lórí ìpinnu tí wọ́n fẹ́ ṣe láti yọ owó orí ìdá 15 nínú 100 lórí epo pẹtiró àti dísù. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àyípadà náà ló ṣàfihàn wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ro àwọn ìlànà rẹ̀ dáadáa o kí ó tó kéde rẹ̀. Nínú àtẹ̀jáde eléyìí tí akọ̀wé ìtanilólobó àpapọ̀ ìyún Malam Bọ́lájí Abdullahi tó buwọ́lù lánàá òde yìí, ẹgbẹ́ òṣèlú náà sọ di mímọ̀ wípé àyípadà tuntun náà ló túbọ̀ túmọ̀ sí wípé ìjọba wà nípò ìrújú àìnídánilójú àti pé ó kàn ṣe àgbéyẹ̀wò ráńpẹ́ pẹ̀lú ìṣèjọba ni. Abdullahi ṣèrántí wípé ẹgbẹ́ náà ti ṣe ìkìlọ̀ ní ọjọ́ 21 oṣù kẹwàá wípé ètò owó ìdíyelé tí wọ́n ṣètò òun náà ni yóò jẹ́ kí ìṣòro peléke sí fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n tiraka tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀wọ́n gógó nǹkan, yíyọwó ìrànwọ́ àti owó tí kò níyì.
bákan náà wọ́n sọ di mímọ̀ wípé ó ti tó ẹlẹ́ẹ̀kejì láàrin ọdún méjì tí ìjọba ti kéde ìlànà tí wọ́n sì ti yí padà tí ó sì jẹ́ wípé ọ̀tọ̀ ní nǹkan tí àwọn òṣìṣẹ́ ìjọba ń ṣàlàyé nípa nǹkan tó ṣẹlẹ̀. Àwọn mìíràn sọ wípé wọ́n ti sún ìlànà náà síwájú ni, àwọn mìíràn sọ pé kò sí nínú àkọọ́lẹ̀ mọ́ ni, tí ẹgbẹ́ òṣèlú náà sì ní eléyìí jẹ́ ẹ̀rí wípé ìjọba ti wà ní ipò ìrújú. Bákan náà ẹgbẹ́ náà tún tọ́ka sí kíkùnà tí ìjọba kùnà láti ṣe àtúnṣe iléeṣẹ́ ìfọpo tìlú Port Harcourt eléyìí tó ti dáṣẹ́ sílẹ̀ ní nǹkan bíi oṣù mélòó kan lẹ́yìn àtúnṣe ńlá. Lákòótán ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti rọ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé iléeṣẹ́ ìjọba kì í ṣe iléeṣẹ́ àyẹ̀wò fún àwọn àyẹ̀wò ìlànà. Bákan náà wọ́n ní àwọn adarí nílò láti ṣèpinnu dáadáa nítorí wípé àwọn ìyípadà ìlànà náà ni ó máa ṣe ìpalára fún ìgbàgbọ́ àwọn ènìyàn àti ìgbé ayé wọn. Inú ìròyìn Daily Post lọ́sibítà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òmìnira gbajúgbajà òṣèré tíátà Ọlárẹ̀wájú Omiyinka tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n mà ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n mà ti yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ọdún 5. Wọ́n ní ẹni yìí tí ń ṣe Bàbá Ìjẹ̀ṣà ló gba òmìnira rẹ̀ ní àná ọjọ́ Ẹtì Friday ọjọ́ 14 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí lẹ́yìn tó ti lò bí ọdún 5 níbi tí wọ́n fi sí látàrí pé wọ́n ní ó ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin kan gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ láti ọ̀dọ̀ gbajúgbajà òṣèré Yomi Fabiyi èyí tó fi sí ojú òpó Instagram rẹ̀ ní àná òde yìí. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n mà ti wẹ̀yán kankan fún wípé ó ti bọ́ nígbà tí wọ́n fara hàn ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Yomi Fabiyi wá kọ síbẹ̀ wípé Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fún lómìnira ó sì ti jáde báyìí yóò padà lọ́nà tó yà lára ọ̀tọ̀. Ó ní inú òun dùn wípé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ṣe ìdájọ́ náà dáadáa láti rí pé gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Bàbá Ìjẹ̀ṣà òun ni kò jẹ́ òtítọ́. Bí ẹ kò bá gbàgbé ní ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2022 ní ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Èkó tó ń rí sí ọ̀rọ̀ kò tọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké ni wọ́n rán Bàbá Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 16. Ṣùgbọ́n ní báyìí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ti yọ̀ǹda Bàbá Ìjẹ̀ṣà o. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ gíga àpapọ̀ tí ó kalẹ̀ sí olú ìlú lẹ́wà Àbújá náà ni wọ́n ti pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti máa tẹ̀síwájú nínú àpéjọ àpapọ̀ ẹgbẹ́ náà àyàfi tí wọ́n bá fún gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Jigawa Sule Lamido ní ìwé ìdíje dupò alága. Bákan náà adájọ́ Peter Lifiu ó fi àṣẹ náà léde bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe ń gbáradì fún àpéjọ eléyìí tó yẹ kó wáyé lópin ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ wípé adájọ́ náà ti sọ di mímọ̀ wípé kí wọ́n dáwọ́ rẹ̀ dúró títí nígbà tí wọn yóò fi ààyè gba Lamido láti lo ètò òfin rẹ̀. Bákan náà ni ilé ẹjọ́ tún gbégi dínà àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC láti dẹ́kun ṣíṣàmójútó wọn. Ilé ẹjọ́ tún sọ di mímọ̀ nínú ìdájọ́ náà wípé bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP bó ṣe kọ̀ láti fún Lamido láǹfààní láti ra fọ́ọ̀mù láti díje dupò fún ipò alága níbi àpéjọ àpapọ̀ náà ni ó ti tàpá sí àwọn ìlànà àti òfin rẹ̀. Ilé ẹjọ́ náà sọ pé Lamido wí ó sọ di mímọ̀ wípé òun wà ní sẹkítẹ́rìàtì ẹgbẹ́ náà ní ọjọ́ 27 oṣù kẹwàá láti ra fọ́ọ̀mù. Ó ní ṣùgbọ́n wọ́n kọ̀ láti ta fún òun kódà nígbà tí fọ́ọ̀mù náà yóò máa wà ní pípadé láàrin ọjọ́ 14 sí àkókò àpéjọ náà. Lákòótán adájọ́ náà ti rọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti pèsè àwọn àǹfààní fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti díje dupò lásìkò àpéjọ náà. Inú ìròyìn Vanguard delta ìkàlẹ́kùnrin rẹ̀. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó jẹyọ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọba aládé kan ní ilẹ̀ Yorùbá Ọlọ́fin tìlú Ìṣẹ̀rẹ̀ Ọba Suleiman Bámigbádé. Bàbá yìí ọba yìí ni wọ́n ti ké sí àwọn ìjọba àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn láti ṣe ìrónilágbára nípa ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọba Bámigbádé ni ẹni tí ó mẹ́nuba ọ̀rọ̀ yìí nígbà tó sọ dímọ̀ pé ẹ wò ó ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ó
ṣe pàtàkì ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè kankan lẹ́ka ètò ìlera àti àwọn nǹkan mìíràn tí àwa gan ò mọ̀. Ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé gbogbogbò àti ìpàdé àwọn ènìyàn tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ engineering. Níbẹ̀ ni ọba aládé náà ti wá rọ ìjọba ní ìpele ẹyọ kọ̀ọ̀kan àti àwọn àjọ lọ́kọ̀ òjọ̀kan tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ti ètò aládàáni ní pé ẹ wò ó, ẹ má fi ojú fò ó dá o àwọn àǹfààní tó sódò sí abẹ́ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì gẹ́gẹ́ bí ó ti ṣe wá jáde nínú àtẹ̀jáde èyí tí ó tún wá láti ààfin ọba náà. Níbẹ̀ ni ọba náà ti ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wò ó, ẹ jẹ́ ká ṣe ìrónilágbára fún àwọn tí wọ́n wà nídìí iṣẹ́ yìí àti iṣẹ́ tí wọ́n ṣe gangan, nítorí pé a tún jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà máa lè figagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan, nítorí tá a bá wò káàkiri ẹ rí wípé ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ó jẹ́ ohun tó máa mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè kankan. A sì gbọ́dọ̀ fi ojú yẹpẹrẹ ọwọ́ yẹpẹrẹ mú nǹkan wọ̀nyí. Ó wá sọ nímọ̀ sí iwájú wípé ẹ wò ó, máa kọ́kọ́ gbé òṣùbà káre fún àwọn ẹgbẹ́ yìí látàrí bí wọ́n ṣe ń fi ara jìn láti máa mú ìdàgbàsókè bá ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọba aládé náà wá ṣe ìlérí pé ẹ wò ó, ẹ̀yin nìkan kọ́ àní dáyídá àwọn náà lápá ọ̀dọ̀ tiwa. Gbogbo ohun tá a bá lè ṣe láti ṣe àtìlẹ́yìn fún yín a máa ṣe fún yín láti rí pé ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ó ṣe bẹ́ẹ̀ ó rọ́wọ́ mú lórílẹ̀-èdè Nàìjíríà kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ àti gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn káwọn náà má gbàgbé wípé àwọn náà ní ipa púpọ̀ láti kó lórí ọ̀rọ̀ yìí. Ọba aládé yìí pè fún àtìlẹ́yìn fún ẹ̀ka ti ìmọ̀ ẹ̀rọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti òṣìṣẹ́ elétò ààbò fìjìláńtẹ́ nípínlẹ̀ Kwara náà ni wọ́n ti ṣekú pa afurasí agbésùmọ̀mí kan lásìkò tí wọ́n ṣe pàṣípàrọ̀ ìbọn ní abúlé Adékànbí lẹ́gbẹ̀ẹ́ Bọ̀dé Sádù ní ìjọba ìbílẹ̀ Mòró nípínlẹ̀ Kwara. Nínú àtẹ̀jáde eléyìí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá SP Adétóhun Èjìrẹ́ Adéyẹmí fi léde, ó sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ náà ló wáyé látàrí àwọn akitiyan eléyìí tó ń lọ lọ́wọ́ láti lógun ti àwọn ọ̀daràn káàkiri ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí eléyìí tó wáyé lọ́jọ́rú, ìgbésẹ̀ náà ló tẹ̀lé àwọn ìròyìn tó ń ṣàfihàn wípé àwọn agbésùmọ̀mí ti sá pamọ́ sórí òkè kan Hilltop lágbègbè náà. Èjìrẹ́ Adéyẹmí ṣàlàyé wípé nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò débẹ̀ náà ni àwọn agbésùmọ̀mí náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn takuntakun táwọn òṣìṣẹ́ elétò ààbò náà sì bẹ̀rẹ̀ sí ní dá padà, tí ó sì ṣokùnfà bí àwọn mìíràn ṣe farapa. Bákan náà ó sọ di mímọ̀ wípé àwọn elétò ààbò náà ti ṣekú pa ọ̀kan lára àwọn afurasí agbébọn náà tí wọ́n sì ti gba àwọn ohun èlò ìjà lákàtà wọn bíi ìbọn àti ohun èlò mìíràn. Agbẹnusọ náà ṣàlàyé wípé àṣeyọrí iṣẹ́ náà ló ṣàfihàn ìlànà ìdarí alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Adékìmí Òjó pẹ̀lú ìlànà ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́sọ̀kun. Lákòótán iléeṣẹ́ ọlọ́pàá náà ti fi àwọn olùgbé agbègbè náà lọ́kàn balẹ̀ o wípé àwọn yóò rí dájú pé àwọn ṣiṣẹ́ àwọn ibi iṣẹ́ láti rí dájú pé àlàáfíà àti ètò ààbò jọba nípìnlẹ̀ náà. Inú ìròyìn Vanguard lẹ́tìrì kàlẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn lẹ́yìn tí màá fi máa káàdì rẹ̀ nílẹ̀ ní àárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ ológun ṣe ti ń ṣe ojú wọn ṣe iṣẹ́ wọn dójú àmì lásìkò yìí ó. Wọ́n ní ikọ̀ àwọn ọmọ ológun adínká ni wọ́n ti rí ẹ̀yìn àwọn ikọ̀ agbésùmọ̀mí ISWAPO tí wọ́n sì rí àwọn èròjà ogun gbà padà lọ́wọ́ nígbà tí wọ́n ṣe ìkọlù sí wọn ní ojú ọ̀nà Bánkì ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní eléyìí ni ó wáyé láàrin ọjọ́ 13 oṣù kọkànlá ọdún tí a wà yìí àti ọjọ́ 14 oṣù tí a wà yìí, níbi tí wọ́n ti kọjú sí àwọn agbésùmọ̀mí wọ̀nyí níbi tí wọ́n ti ń rìnrìn àjò wọn láti lọ wà láàbí wọn pẹ̀lú àwọn èròjà ogun lóríṣiríṣi tí wọ́n kó dání. Zagazola Makama ẹni tó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé níbi tí wọ́n ti ń lọ ní àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọlù wọ́n o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn lé wọn lórí. Wọ́n ní níbi tí wọ́n ti jọ wọ̀yájà ni wọ́n ti mú ẹnìkan lára àwọn agbésùmọ̀mí yìí, wọ́n mú balẹ̀ ní o. Wọ́n dẹ̀ rí àwọn ìbọn bíi AK-47 àti àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n rí gbà
níbi ìṣẹ̀lẹ̀ yìí gangan. Wọ́n ní àwọn tí wọ́n mórí bọ́ níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n jẹ́ àwọn agbésùmọ̀mí ìfarapa ọta ìbọn ni wọ́n gbé lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ pé kò sí ọ̀kan lára àwọn ọmọ ológun tó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní gbogbo eléyìí ló lọ ní ìbámu ìgbìyànjú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ológun Adinkai láti rí pé wọ́n rí ẹ̀yìn àwọn agbésùmọ̀mí yìí ní agbègbè náà. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tẹ̀ríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Láti bẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn tá a bá dé àwa máa túṣu désàlẹ̀ kòkò níbi tá a ti máa láǹfààní láti máa jíròrò lé lórí tẹ́yìn náà láǹfààní láti dá sí ẹ̀kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn níbi tá a wà yìí. Ẹ ti mọ̀ ṣe wa wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àwọn ìbí tá a ti mú wá ṣáájú là á máa pẹ̀kẹ́ lò kẹ́yìn náà lè láǹfààní láti bá wa kojú lámẹ̀tọ́wò kẹ́lẹ́ bá wa dá sí ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ ìjọ ẹ̀jẹ̀ kí n bẹ̀rẹ̀ láti akọ́ ọ̀dọ̀ tèmi níbi tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tuntun ń fi ojú ṣùnùkùn wo ètò ọrọ̀ ajé lẹ́ka ti ọ̀rọ̀ ti orí omi, ìyẹn blue economy, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí a ò mú gẹ́gẹ́ bó ṣe yẹ ká mú mọ́ torí a ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe. Àwọn àǹfààní dẹ̀ sọ̀rọ̀ sí àwọn apá bíi ni wọ́n tún wá fi ń sọ di mọ̀ pé níbi tọ́rọ̀ dídúró yìí ṣe rí ohun ọ̀sìn ẹja àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi àfẹ́wọn lókùnkúndùn báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbéyẹ̀wò ní àárín wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin. Àbádòfin 3 ni wọ́n fi sọrí rẹ̀. Ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà yóò padà yọrí sí. Gbogbo ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa káwọn náà lè mọ̀ bóyá ó lọ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú èròǹgbà tìyín gẹ́gẹ́ bí àtìfòwé rẹ̀. Ó yá ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ síbi tí. Ààrẹ olórílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ló ti kí Ayọ̀délé Fáyọ̀ṣe ìyẹn gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún karùndínláàádọ́rin lónìí. Òní ni ó pé 65 years. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá gbóyìn fún ìforítì gómìnà náà. Ó ní pé pẹ̀lú gbogbo àwọn ìdojúkọ ilé tó ń dojúkọ lásìkò tó wà nípò gómìnà ní sáà àkọ́kọ́, ó ní àpé ó lágbára púpọ̀, ṣùgbọ́n òun gbóríyìn fún pé fún ìfaradà rẹ̀, fún ìforítì rẹ̀ tó fi la àkókò náà jábọ̀ tẹ̀ sì lè jẹ́ wípé kò tẹ̀ parí sáà àkọ́kọ́ gan, ṣùgbọ́n òun sì gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ti wá ṣàdúrà fún o, ó tún wá dúpẹ́ lọ́wọ́ gidigidi fún àtìlẹ́yìn ilé tó ṣe fún òun. Kí ló ń dé sí ọ̀rọ̀ yìí? Ayọ̀ Fáyọ̀ṣe òun ni wọ́n sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí látàrí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó kò láyọ̀ àti àlàáfíà. Kí lẹ tẹ̀ mọ̀ nípa èyí gangan? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Jẹ́ ká kúrò níbẹ̀, jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà Omiyinka tí wọ́n ti sọ di mímọ̀ pé ilé ẹjọ́ kò tẹ́ lọ́rùn, wọ́n máa ti yọ̀ǹda rẹ̀ lórí àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn án ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn wípé òṣùwọ̀n tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin kan. Ẹ má gbàgbé pé àwọn Ìyábọ̀ Òjó àti àwọn
àwọn ti Princess ni wọ́n ṣe agbátẹrù gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì ń gbéná wojú ara wọn láàrin àwọn òṣèré tó fi kan Yomi Fabiyi níbi tọ́rọ̀ dédò yìí bàbá Ìjẹ̀ṣà wọ́n ti yànda rẹ̀ o kí ni ẹ̀rí sí ọ̀rọ̀ yìí ṣe ká sọ pé season film ni ṣé a máa dúró wò tán gbogbo ohun tẹ́ bá rí sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ó dà ẹ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí. ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti gbéra tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé kí wọ́n ṣe ìpinnu kí wọ́n tún máa yí padà wọ́n ní ìjọba wọn fẹ́ ṣe ìgbésẹ̀ tó fẹ́ gbé láti yọ owó orí ìdá 15 nínú 100 lórí epo pẹtiró àti ti dísù ó ní pé ó ní ẹgbẹ́ náà sọ di mímọ̀ wípé eléyìí ṣàfihàn wípé ipò tí ìjọba wà tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ipò ìrújú bíi pé kọ́ máa mọ nǹkan tó fẹ́ ṣe kọ́ máa gbà bóyá ká tún ṣe lè ká má tún ṣe mọ́ ká tún ṣe lè ẹgbẹ́ náà tún wá bẹnu àtẹ́nu òbu ẹnu àtẹ́nu ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó ti tó ẹlẹ́ẹ̀keje báyìí láàrin ọdún méjì tí ìjọba yìí tó máa gbé ìlànà kan kalẹ̀ tó máa kéde ìlànà kan tó dẹ̀ tó máa yí padà ó wá sọ di mímọ̀ wípé ní iṣẹ́ ìjọba wípé kò kí ń ṣe àyẹ̀wò ó ní ìṣèjọba Ààrẹ Tinubu ó ní iléeṣẹ́ ìjọba kì í ṣe fún àyẹ̀wò pé ká máa fi jẹ́ kí n gbélé yẹ̀wò jẹ́ kí n tún dá padà ó ní pé rárá o ó tún wá rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu á sì ṣèjọba rẹ̀ wípé kó tó máa ṣe ìpinnu kí wọ́n máa rò dáadáa kọ́ mọ̀ máa dùdà àwọn orílẹ̀-èdè Nàìjíríà rígbó pé ó dáná wọn ṣe báyìí lónìí wọ́n tún yí padà lọ́la ó ní kí wọ́n máa rò dáadáa kí wọ́n tó máa gbé ìgbésẹ̀ tó máa fẹ́ gbé. wọ́n ní kó máa rò dáadáa kó tó máa gbé ìgbésẹ̀ ẹ̀yin náà ẹ bá wa rò dáadáa délẹ̀délẹ̀ kẹ́ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ẹ jẹ́ kí n wá sí ọ̀dọ̀ ọba aládé ọba ti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ti ìlú Ìṣẹ̀rẹ̀ ọba Suleiman Gbangbadé àwọn ni wọ́n ti ń pe àkíyèsí ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ sí ẹ̀ka ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ká mú lókùnkúndùn nítorí ó lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórílẹ̀-èdè Nàìjíríà nípa ti àwọn nǹkan lóríṣiríṣi nítorí wípé àwọn tí wọ́n wà ní ẹ̀ka yìí àwọn náà ń gbìyànjú ṣùgbọ́n ẹ jẹ́ ká tún ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè ṣe dáadáa fún wa lórílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé tí ó jẹ́ gbogbo ní ọba aládé yìí ti sọ eléyìí di mímọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ ẹ̀rọ kílẹ̀ rí sí ọ̀rọ̀ yìí àtẹ̀yin tí ẹ̀ kì í ṣe onímọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí lápò ọ̀dọ̀ tí ní ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní láti bẹ̀ láwùjọ lọ sí ibi tí. ilé ẹjọ́ gíga àpapọ̀ ní olú ìlú Àbújá náà ti pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ti gbégi dínà wọn pé kí wọ́n má tẹ̀síwájú nínú ti àpéjọ tó fẹ́ ṣe eléyìí tó yẹ kó wáyé nílùú Ìbàdàn lónìí lópin ọ̀sẹ̀ wọ́n ní wọ́n ti wá gbégi dínà látàrí wípé wọ́n fààyè gba Lamido yìí gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ wọ́n fààyè gbà láti gba fọ́ọ̀mù láti díje dupò gẹ́gẹ́ bí alága òun ló wá gbé ọ̀rọ̀ náà ló gbé lọ sílé ẹjọ́ táwọn tí ilé ẹjọ́ wá sọ di kí ohun mímọ̀ wípé ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú náà gbé yìí òun náà ló tako ìlànà àti òfin rẹ̀ wọ́n ti wá sọ di mímọ̀ wípé fún àkókò yìí o fún sáà yìí o pé wọ́n gbégi dínà àpéjọ ilé ètò yẹ kó wáyé títí nígbà tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ náà ilé ẹjọ́ náà ti wá rọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti pèsè àwọn àǹfààní fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti jẹ́ káwọn náà láǹfààní láti díje dupò kọ́kàn máa ṣe wípé bóyá ẹnìkan la fẹ́ ẹnìkan la fẹ́ wípé rárá wípé kọ́ ṣe ní wọ́n ṣe ní ẹ̀tọ́ equal rights pé oníkálùkù ló lẹ́tọ̀ọ́ sí wípé kan ṣe bẹ́ẹ̀ kan fún gbogbo wọn ní àǹfààní láti díje dupò. Kílárí sọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìròyìn kan ti ń jáde lọ́wọ́lọ́wọ́ wípé gbogbo ètò ló ti tò wípé ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ òṣèlú PDP ni yóò máa wáyé bẹ̀rẹ̀ láti òní lọ sí ọ̀la ní pápá ìṣeré Lẹ́kan Salami Stadium ní ìlú Ìbàdàn ilé ìlàpọ̀ ní ká fi tó ní létí lórí ohun tí ó bá dé nípa ti ìròyìn yẹn wípé wọ́n palẹ̀ mọ́ wọn ni àwọn yóò ṣe ní dandan ní bóyá wọ́n ti yanjú ọ̀rọ̀ tó wà láàrin wọn kí lẹ́rìí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní láti bẹ̀rẹ̀ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ológun adínká wọ́n gbìyànjú wípé àwọn yóò rẹ́yìn àwọn agbésùmọ̀mí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ o wọ́n rí wọn níbi tí wọ́n ti ń lọ pẹ̀lú èròjà ogun púpọ̀ láti tún lọ ṣe ìkọlù sí àwọn èèyàn ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe délẹ̀ níbi tí àwọn ọmọ ológun adínká ti kọlù wọ́n nìyẹn tí wọ́n sì rí èèyàn kan mú balẹ̀ mú wọn tí wọ́n sì rí gbogbo ohun tí wọ́n lọ fẹ́ fi jagun yìí wọ́n sì rí gbà padà
lọ́wọ́ wọn. Kí lẹ rí sí gbogbo eléyìí? Ṣé ìjọba wa ò ti ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Donald Trump báyìí? Ó ti fẹ́ máa jọra wọn. Ẹ fi gbogbo ẹ̀ ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ọ̀yá láti bẹ̀rẹ̀ àwọn fi máa ṣe lọ fún ti àárọ̀ òní. Ònìyàn ṣeun lọ́kàn ṣe gbogbo yín tẹ̀fẹ́ bá jẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa kò ní bàjẹ́. Ọ̀yá jẹ́ àmàlólé wa. bọ́kọ̀ bá rẹ̀ kò tó bá rọ̀ṣà ọ̀dẹ̀dẹ̀ kan mú mi léèbùté o. mo níbí náà láti máa ṣẹ́rí wálé lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀. mo ní ojú tẹ fi wọ́n wà ní ìgbàkúgbà ojú náà kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ Èdùà. ẹ má bìbì láti darapọ̀ mọ́ lójókòó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Gbàgede Ìmọ̀ TV. àyédèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. orúkọ tèmi ò yípadà ò Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà ni ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé pé àwọn ń bọ̀ ìròyìn eré ìdárayá látòrí pápá BGI TV. Títí dìgbà náà àwa láwọn máa ṣe nǹkan oníṣẹ́ wa o. Ire o, ìdè kábíyèsí. Láti òkè lọ́hùn-ún níbi láti máa pín ní àwọn ìròyìn eré ìdárayá yẹn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ti mọ̀ wípé ilé láti máa kẹ́ṣọ̀ọ́ ròde nípa ti àwọn ìròyìn eré ìdárayá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí a máa gbá lọ́la kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè DR Congo lẹ́yìn tá a ti na orílẹ̀-èdè Gabon. Àwọn ló kàn báyìí. Ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù DR Congo gangan. Ó ti sọ di mọ̀ pé àwọn yóò gbìyànjú, àwọn yóò jà délẹ̀ láti rí pé àwọn ṣẹ́gun orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti sọ di mímọ̀ wípé àwọn náà mọ̀ wípé yóò lágbára ní ìpele àṣekágbá tí kò ìdíje kò mẹ́sẹ̀yọ fún ife ẹ̀yẹ àgbáyé playoffs gẹ́gẹ́ bí yóò ṣe máa wáyé ní ìlú Rabat ní ọjọ́ àìkú Sunday ọ̀la. Ẹni tí wọ́n ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè DR Congo ni ó wá ń tẹnumọ́ ọ̀rọ̀ pé àmọ́ kó orílẹ̀-èdè Nàìjíríà wọn kì í ṣe ẹran kékeré rárá. Àwa náà gbìyànjú láti gbìyànjú agbára wa láti lè rí pé àjáwé olúborí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Láti bẹ̀rẹ̀ jẹ́ ká lọ sọ́dọ̀ Victor Osimhen ló ti ń tẹnumọ́ ọ̀rọ̀ wípé ohun tó bá gbà láò fi fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles agbọ́dọ̀ pérégedé fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Victor Osimhen òun ni ó ń sọ eléyìí di mímọ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń fi èròǹgbà rẹ̀ hàn nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí yóò máa wáyé ní ọ̀la. Victor Osimhen ló ti sọ di mímọ̀ pé a ti ṣe bẹ́ẹ̀ àti ná Gabon. Àwọn tó kàn báyìí wọn ò lè gbé igi dínà wá o, torí àwa gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà a ní àfojúsùn láti bá àwọn akẹgbẹ́ wa wà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tó wá láti ọ̀dọ̀ Victor Osimhen. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù Flamingos. Wọ́n ní balógun wọn lórí pápá Shakirat Moshood ni òun náà ti wà lára àwọn agbábọ́ọ̀lù ọ̀dọ́mọdébìnrin tí ó ṣeéṣe kí wọ́n máa gba àmì ẹ̀yẹ kan ti ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí 2025 CAF Women's Young Player of the Year. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé Moshood yìí òun ló ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé wọ́n gba ife ẹ̀yẹ kan yìí tí ó wáyé lórílẹ̀-èdè Benin Republic, níbi tí ọ̀rọ̀ wá dídò yàn ní òun náà yóò máa pẹ̀lú àwọn méjì láti orílẹ̀-èdè Morocco àti Ghana láti máa gba irúfẹ́ ife àmì ẹ̀yẹ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ tirẹ̀, ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Wọ́n ti sọ iye owó tí Anthony Joshua yóò máa gbà ó tí ìjà láàrin òun àti ẹni tí ń ṣe Jack Paul
Paul ń bá ṣe bẹ́ẹ̀ tó bá láǹfààní láti wáyé. Ẹ má gbàgbé ní pé àwọn méjèèjì yìí ni wọ́n ti ń jẹ ọ̀rọ̀ ìjà náà lẹ́nu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé tí àwọn méjèèjì bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá fẹnu kò tí ìjà náà bá fi lè wáyé, owó tó ń lọ bí €150 million òun ni wọ́n ti gbé kalẹ̀ ọ pé àwọn méjèèjì yóò máa pín gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ gbé ìjà náà kalẹ̀. Eddie Hearn òun ló sọ lédi mọ̀ ní ọjọ́bọ̀ Thursday àárín ọ̀sẹ̀ tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìpalẹ̀mọ́ fún Anthony Joshua. Ẹ má gbàgbé pé ìjà tó jà kẹ́yìn òun níbi tó ti kojú ẹni tí ń ṣe akẹgbẹ́ rẹ̀ Daniel Dubois tí yóò sì jẹgba lọ́wọ́ ẹni yìí ní ìgbà náà. Owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ni Anthony Joshua yóò jà ó níyì yóò gbà tó bá láǹfààní láti bá jà Paul jà. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Cristiano Ronaldo. Cristiano Ronaldo ní ọ̀rọ̀ kan báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé ó ti fi ibi gbàgbọ́ àwọn ti orílẹ̀-èdè Portugal sílẹ̀ padà lọ sí ilé. Ẹ má gbàgbé pé níbi tí wọ́n ti na ikọ̀ agbábọ́ọ̀lù Ireland ní ọjọ́bọ̀ Thursday yìí ni wọ́n ti fún Ronaldo ní red card alákọ̀ọ́kọ́ irú rẹ̀ nínú ìrìnàjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ tí wọ́n sì sọ di mọ̀ pé yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ọ̀rọ̀ déjọ́ yìí. Ronaldo ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ láti ibi tí àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń kópa wípé ó ti fi ibi ìpàgọ́ wọn sílẹ̀, ó sì ti padà lọ sílé láti lọ túbọ̀ máa wo bí ó ṣe fẹ́ ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ yàtọ̀ sí ti orílẹ̀-èdè rẹ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Ronaldo. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Kylian Mbappe níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ pé Kylian Mbappe ni ó dàgbò ti ní ìfarapa o èyí tí ó ti mú kó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France sílẹ̀ lọ sí orílẹ̀-èdè Spain ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe Fabrizio Romano ní àná òde yìí pé Kylian Mbappe ló ti fi àwọn akẹgbẹ́ rẹ̀ sílẹ̀ níbi ìpàgọ́ ti orílẹ̀-èdè France látàrí bí nǹkan ò ṣe ṣe dáadáa fún níbi orúnkún rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ̀ pé ní báyìí ó ti lọ sí orílẹ̀-èdè Spain níbi tí wọ́n ti máa ń ṣe àyẹ̀wò nípa injury ìfarapa tí agbábọ́ọ̀lù bá ní. Wọ́n ní wọn yóò máa sọ bó ṣe ń lọ nípa ti ìfarapa Kylian Mbappe. Ẹ má gbàgbé pé Kylian Mbappe ló gba góòlù méjì wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ France tí wọ́n na Ukraine níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀yọ ti ife ẹ̀yẹ àgbáyé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn yẹn fún àárọ̀ òní. Oníyàn ṣe wọn lọ́kàn àṣẹ gbogbo ẹ̀yìn tẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ní àjọṣe wa ò ní bàjẹ́ níbi làórí mọ̀ fún ti ìròyìn eré ìdárayá láti orí pápá BGI TV títí di ìgbà mìíràn tá a fi láǹfààní láti máa mú àkótún ètò náà wá sí etí ìgbọ̀nyín. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Eré o, ilé kàlùtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.